Aláròyé máa wí o. Mi ò tí ì ṣetán tí mo fẹ́ kú adájọ́ ẹ tú èmi àtìyàwó mi ká Ìwàlóye ló sọ bẹ́ẹ̀. Ìgbéyàwó ọlọ́dún mẹ́wàá kan ti di títúká báyìí nílùú Òdìgbò níjọba ìbílẹ̀ Òdìgbò lórí ẹ̀sùn tí baálé kan ọ̀gbẹ́ni Ọmọ́tẹ́bí Ìwàlóye fi kan ìyàwó rẹ̀ abilékọ Níkẹ́ Ìwàlóye pé alágbèrè paraku ní í ṣe. Ọmọ́tẹ́bí gan-an ló mú ẹjọ́ ìyàwó rẹ̀ wá sí kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ náà pẹ̀lú ẹ̀bẹ̀ pé òun fẹ́ kí wọ́n tètè bá òun fòpin sí ìgbéyàwó ọdún mẹ́wàá tó ń bẹ láàrin òun àti obìnrin náà lórí àwọn ẹ̀sùn kan tó kà sí lẹ́sẹ̀. Ẹ̀sùn àkọ́kọ́ tí ọkùnrin yìí fi kan ìyàwó rẹ̀ ni pé alágbèrè paraku ni. Ó ní òun fẹ́ kí wọ́n tú ìbáṣepọ̀ àwọn ká nítorí òun kò tí ì ṣetán àti kú. Ṣé àwọn Yorùbá ni wọ́n máa ń pa á lówe pé obìnrin tó bá ti ń yànlè tí kò bá pa ara rẹ̀ ó ṣeé ṣe kó pa ọkọ rẹ̀. Ẹ̀sùn míì tí bàbá ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta yìí tún fi kan olùjẹ́jọ́ ni pé obìnrin náà kì í ṣètọ́jú òun rárá. Ó ní ìyàwó òun dájú gan-an, ó sì jẹ́ ẹni tí kò bìkítà lórí ohun yòówù tó lè ṣẹlẹ̀ sí òun. Alàgbà Ọmọ́tẹ́bí ní ìyàwó òun tún ti sọ ara rẹ̀ di abẹ̀ṣẹ́kù bí òjò nínú ilé. Ó ní gbogbo ìgbà ló máa ń bá òun jà tí yóò sì tún máa pè òun lọ́lọ́kan òjọ̀kan orúkọ burúkú èyí tí bàbá àtìyá òun kò sọ òun lọ́jọ́ tí wọ́n ṣe súnà òun. Ọkùnrin tó yan iṣẹ́ àgbẹ̀ ṣíṣe láàyò òun ní lára ìwà ìbìkítà olùjẹ́jọ́ ló ṣokùnfà bó ṣe kọ̀ láti yọjú sí kóòtù látìgbà tí ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ lẹ́yìn tó ti gba ìwé ìpẹ̀jọ́ láti wá farahàn níbẹ̀. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, alàgbà Adénígbọ́ tó jẹ́ ààrẹ kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ náà ní òun tú ìgbéyàwó ọdún gbọọrọ náà ká lórí gbogbo ẹ̀rí tí olùpẹ̀jọ́ fi síwájú ilé-ẹjọ́. Alàgbà Adénígbọ́ ní gbogbo ẹ̀rí tí olùpẹ̀jọ́ kó wá sí kóòtù ló fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni olùjẹ́jọ́ ń fìyà jẹ ọkọ rẹ̀. Ó ní àwọn ẹ̀rí wọ̀nyí sì tún jẹ́ kí ilé-ẹjọ́ gbàgbọ́ pé lóòótọ́ ni ọ̀rọ̀ ìfẹ́ ti di àfìsẹ́yìn tí eégún fi ṣọ láàrin tọkọtaya náà. Ìdí sì rèé tí òun fi tú ìgbéyàwó wọn ká kí olúkúlùkù sì máa bá ọ̀nà rẹ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀. Olúṣèyẹ Ìyíadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún Aláròye Online Television.